lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. ṣùgbọ́n ta ló lórí mùsùlùmí ìmáàmù kan ló lórí mùsùlùmí ká má máa sọ̀rọ̀ bí ará oko ibi ẹ bá ti gbé Islamic system kalẹ̀ ìmáàmù olórí mùsùlùmí ní ọ̀yàn máa kírun fún wọn bẹ́ẹ̀ náà ni olórí mùsùlùmí ó ṣe yan àlùkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà olórí mùsùlùmí ní ọ̀yàn olórí security amirul jaysh olórí mùsùlùmí ní ọ̀yàn alimufti olórí mùsùlùmí táwa lórí mùsùlùmí náà lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé ó wá lè wá ní amirul mùsùlùmí kọ́mọ́ jọba o òun lọ dáa jù kọ́ máa yẹn tó bá dáa ẹni tó bá ti dáa ni wọ́n máa yẹn délé ṣùgbọ́n ká tó wọ́n bá wá sọ pé àwọn ò yàn báwọn ọba làwọn máa yàn tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi tì sí pé ọba ìsìláàmù ni ọba náà dáa ọba ní ọwọ́ àyàn ìmáàmù nínú ìsìláàmù tí a tá ń ṣe káàkiri lágbàáyé kò síbi ẹ̀ka tó ti change ọba ọ̀yàn ìmáàmù lọ́ba mùsùlùmí ni o ọba ọ̀yàn ìmáàmù ọba ọ̀yàn àlùkọ́ọ́dí ọba ọ̀yàn oyè tó pọ̀ tọ́jú oyè Islam gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy òun ni ọ̀yàn minister of defence minister of economy minister of health minister of education kankan tí president wà jẹ́ lórí gbogbo wọn bẹ́ẹ̀ náà ni ọba as-sultan ó sì lè jẹ́ al-khalifa ó lè jẹ́ amirul muslimin ó lè jẹ́ amir bíi emir òun náà wà ní àwọn oyè mínísítà àti ẹ̀ náà àwọn mínísítà rẹ̀ òun náà ni al-mufti ra'isul ulama al-qadi àwọn oyè tó pọ̀ báwọn. ìmáàmù kan ní máa yan league of imam and alfa kò ní agbára kankan nínú ọpọlọ àti inú àgbọ́yé ẹ̀sìn àti inú doctrine ẹ̀sìn àti inú pé èèyàn lajú kò ní agbára kankan láti yan mufti ìsìláì kéèyàn sọ pé kọmíṣánná yan mínísítà ìmáàmù gan kò tó mufti ìmáàmù gangan fúnra rẹ̀ kò tó mufti àwọn ulama wọn kó wọn jọ mufti ní àmọ́ gbé ọ̀rọ̀ wọn jáde ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama bí ìgbà pé ẹ̀ka ń da nǹkan rúbíwà tí ọmọ nǹkan tẹ́fẹ́ máa sọ lẹ́nu nípa bẹ́ẹ̀ àwọn òṣèré ní sọ́ra lẹ́nu bẹ́ẹ̀ bá ti wọgbó àní wọgbó tẹ̀lé tàbí ń kélé àwọn eré àyẹn now ibi tá a ti fẹ́ sàlàyé pé èso bẹ̀yẹn ibi tá a ti sàlàyé pé ta ló lórí wa olórí àwa mùsùlùmí ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè lónìí àbòsí ni ká sọ pé kèso lórí wa ọba ni wọ́n ní ọba olúwo ó nítàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí ńlẹ̀ káàró òjìrè kódà ó ti ń jí ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jí ọba mùsùlùmí nílọrin Ìwó láti 16 nǹkan kan ní ti ń jẹ ọba mùsùlùmí ó di ọba 13 tí ó máa jí ọba mùsùlùmí ọba mùsùlùmí ọba mùsùlùmí láti wọn ti gba Islam ọba mùsùlùmí ni láti wọn náà láti ń lo àlùkọ́ọ́dí ilé àlùkọ́ọ́dí ni adájọ́ sẹ̀ríà ọba ní máa ń yàn àlìkàálí ni wọ́n pè ní àlìkàálí ọ̀nbẹ́dì sí odidi ó kọ ilé kan nù níwò ló ti máa gbọ́ ilé àfà ilé ìmáàmù ìwò ló ti máa gbọ́ torí pé structure Islam ni wọ́n kà pé olúwo ní emir ní ìyún amir wọ́n kà pé bẹ́ẹ̀ ni olúwo yóò wè láwà níní wọ́n bá ti jẹ olúwo ráì láwà ní wọ́n gbọ́dọ̀ rí lórí ẹ̀ inú ìtàn tiwa òun náà ni pé ọba alámúye kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá ṣe mítìn láàfin tí ò ní wé láwà ní tó bá ti wá mú láwà ní wá láti lé ẹgbẹ́ ògiri kan bẹ tó pọ́n fi àwọn láwà ní oríṣiríṣi kọ́ lọ mú láwà níbẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ òní jókòó ṣe mítìn gẹ́gẹ́ bí olóyè. And then nínú ìtàn wa
àwa nìkan lánìí tán wípé ìmáàmù àkọ́kọ́ àtẹni tó kí ìdí àkọ́kọ́ táyàn kírun lẹ́yìn ẹ̀ ọba ni, ọba gangan fúnra rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gangan. Ojúbọ sì ní Central Mosque, ojúbọ tó ti ń sòsà òsà tán kó wá láti fẹ̀. Bẹ̀tẹ̀ ọba lọ́pa gbogbo, ọba fúnra rẹ̀ lọ́pa gbogbo òsà yẹn rẹ́, ọwọ́ ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀, wọ́n fi ń pè ní mọ́sálásí ọba. So àwa nìkan la fẹ́ jẹ́ ìjẹ́ máa ń pè ní mọ́sálásí Central Mosque ìlú tó ń pè ní mọ́sálásí kí ni o ọba, torí ọba rìléètì mọ́ mosque. Orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí, nígbà títí dé ni wọ́n ló pín sí méjì. Ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni. So nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ wípé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjíire Olúwo ó jáde ó sì tàkẹ́bọ, ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣe pé làkún bí inú kó ẹ̀yẹ lẹ́bọ ẹlọ́mú ọba yín ọ̀ nínú wálíyàdé mùsùlùmí láwa, ọba tàwa ni ọba tó bá jáde pé mùsùlùmí lòun. Ìṣẹ́ tó pé mo jẹ́ ọmọ Ìwó rárá o, wàláhì láàrin tó bá ṣe wípé kò ta gbòra lẹ́nìkan ti jáde àbíjẹ́ òun oko kan nínú oko Ìwó lọ́ba kan ti jáde pé mùsùlùmí lòun, ọba mi ni. Kódà di ìsìn náà Olúwo lè jẹ́ orí ni gbogbo ọba pátápátá nílùúkílù tí ọba ti ṣẹbọ tó sì pera rẹ̀ ní ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ àtẹríba fún, tá bá ti délùú ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni. Mo sọ pé àwọn ọ̀bẹ náà kẹjà sí pé ẹ ṣe jẹ́ Mufti, àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ń tara gan, wọ́n tara ibà ọba tí ebi Mufti tí lè kéwù yàn ni àbá àfa àyàn, ebi kọmíṣánná mínísítà tí kọmíṣánná yàn, ẹ jẹ́ wọ́n máa bá tàn lọ bó bá dánú tàn bó bá ṣe gbọ́nú tàn. Èmi ọba Olúwo lọ́yẹ̀ èmi ní Mufti, ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà lè kí wá lọ yẹn nìkan ní Mufti, ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì. Ní mẹ́dánù gan ní fèdè gangan yàtọ̀ tó wà ń bẹ àdẹ̀jà ṣe nítorí tàbí encourage ara tá a fi gba Mufti àfẹ́ discourage ọba tó jẹ́ pé ó strange irú ọba bẹ́ẹ̀ sí kí ni ó yàtọ̀ ká sọ kọ́ àgbà nígbà pé àwa náà fẹ́ kí nǹkan tó yóò dìde ní sáàyàn ọba míì ni. Ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n máa jẹ naturally nílẹ̀ káàró òjìrè ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún, ọdẹ kọ́ mọ́sálásí, ọdẹ kéwú, ọdẹ lọ jẹ lèmọ́mù, Amirul Mu'minin ní gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá da tó mọ tó ń ṣe tí làákàyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan ń bẹ̀ ibikíbi tó bá rí kò ti dìde. Ebi Sokoto ni Usman Bono Fodio wà tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tí wọ́n sì ń gbà fòdì ìsìn ń gbà fọ́ àjọpín ní ọ̀rọ̀ mọ̀nàfíkì ni tàbí aláìgbàgbọ́ yé. Gbogbo wa lẹ́ẹ̀ká gbà fún Olúwo kì í ṣe pé tó kọ́ yàn Mufti kó tó yàn Mufti láti dúró tì í. Kódà ìgbà tó yàn Mufti àtúnláàfẹ́ àfa àwa ló ní àgbà láfigbà pé tó bá yẹn lòmíì tí ọba wa ṣe tó yẹ kó ṣe ẹ gbọ́dọ̀ béèbù ńgbà náà o dandan lọ gbà á sì gbọ́ sáfà wa lẹ́nu. Pẹpẹ fẹ̀gàn rẹ lẹ̀ báàbá fẹ̀gàn lẹ̀ ó ní ọ̀gbà ìtaàsí ṣé káwa wá gba tiẹ̀ ni. Ó dúró níbi tó olóòdúró sí oní sanfi lọ́wọ́ ni ó fẹ́ pé tí wọ́n náà bá ti ṣe nǹkan tó ọba ti fi lọ́wọ́ káwa náà má dà sí i. Ìwọ tó sọ bẹ́ẹ̀ gbà pé kò sí ilé ayé tó èkú ẹnìkan ò ní dìde support ẹ láéláé ìdáhùn náà máa sọ gbọ́dọ̀ tí wọ́n náà sọ ni wọ́n á fi lọ́wọ́ kí ló kàn fi jẹ́ tí wọ́n fi sọ fún wa ṣé ìlú ọjẹ́ mọ́rú pẹ́sà bẹ́ẹ̀ tí ìbá ti pé nǹkan máa ń ṣe èèyàn ìlú tó fọ́nká tó dàrú àfáàyín mélòó ló bá dáwà débi tí Usman Bono Fodio bàdé. Usman ṣe dáwà ó pèpè ó sì gbé ìjọba Islam dìde àfáà kankan nílẹ̀ káàró òjìrè láti 104 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 107 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjìrè. Wọn kàn nílùú kan specific wọn ní mọ́sálásí kan specific kódà wọn bá láyé ibi kan tẹ́tí kírun ìtọ́ gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí nọ́mbà 1 rẹ̀ tí ò sí nọ́mbà kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní tọ́sẹ̀lẹ̀ ní 16 kankan yẹn iná ní Olúwo nọ́mbà 1 ọba kan ṣáájú ẹ̀. Làbùsọ̀ pé gbà tó ti wá dìde báwọn kí ló dé tá a fàgbà kájọ kóra wa jọ kájọ wà lójú kan náà
tó bá ní wọn ò fi lọ ní wọn sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báníyàn bá dáa tó fẹ́ jo lórí bí alórí ni wọ́n wá rí àwọn òjò lórí tábà jo lórí àní gbà fún ẹnìkan tí ó lóun kàn dìde tí àwa tàjà lùsùnà sálàfí tá máa fi tako èèyàn ọ̀nbẹ lára Olúwo ṣùgbọ́n nǹkan yóò tó tí èèyàn fi máa tako olórí ọ̀rá níbi tí a bá rí mistake lára olórí ká ṣe sùúrù ni èmi háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwùjọ kàn bo ara rẹ̀ kò wá bójú ṣé àwọn tó rí bojú tèmi sọ pé kìí ṣe olórí ni ibi tó ti yàtọ̀ sí wa kò tó nǹkan tí èmi sọ pé kìí ṣe olórí kódà kò tó jẹ́ nǹkan mìíràn tó le jù yún lọ mọ́dá máa pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́ bọ ó sì jẹ́rìí pé la ilaha illallah Muhammadur Rasulullah ó sì ń bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mu ọtí àfihàn olórí bẹ́ẹ̀ wọn ò bí ọdá kó mu ọtí tó sì dàsìkò oorun gbogbo tẹ́ bá ń ṣe kẹfì ilẹ̀kẹ́ lọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ṣe ń pàtàn ìyẹn lèèyàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tẹ́ bá ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí rí ìdí ọ̀dàrú o torí a gbọ́dọ̀ lẹ́nìkan tí a máa ti síwájú pé olórí wa rè kí àwọn bá jẹ wá a dẹ̀ gbọ́dọ̀ moderate ẹ̀ ní ìsìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti lẹ́gbẹ́ tiẹ̀ náà wọ́n sì fi Olúwo síwájú ìwà ń tiẹ́ bàbá àfà ṣé ìsọba lẹ́yìn ọ̀ni àwọn ọba tó wá jẹ́ mùsùlùmí gidi tí inú wọn dá wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti ní association tiẹ̀ wọ́n ti jọ ń ṣe papọ̀ wọ́n sì ti Olúwo síwájú ìwà ń tiẹ́ wọ́n máa pọ̀ sí láàmú gbàdúrà èyàn ọba yòókù tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ ń fara pamọ́ ọyá ẹwà mọ́ ọjọ́ Olúwo lẹ́yìn náà tó kẹyìn alálàáfà àwọn alálàáfà kan jẹ́ ní Ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùnà nílẹ̀ káàró òjèrè wọ́n ti wá bá bàbá Olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba ìwé ń tiẹ́ wọ́n àfọ́ àwa ńláńláńláńlá tí wọ́n jẹ́ àfọ́ àgbà tẹ́ jẹ́ àfọ́ àfọ́ Dr. Azarawo bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Dawood Abdulbaki Muhammad Professor Khedir àtàwọn professor míì láti ìlú míì gbogbo àwọn àfọ́ àgbàgbà tẹ́mi rí tí wọ́n dá gbogbo ọ̀nà gbà fún Olúwo bàbá ìmúra ẹ̀ lẹ́yàánú gbà fún Olúwo wọ́n á ní ẹnìkan tó ké wọ́n fi lọ àwọn gbogbo òǹkì tiẹ̀ nígbà àwọn ní pé gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ mọ̀ dáa tó wa pé ó ti ẹ̀jọ́ lórí tí gbogbo wọn jọ papọ̀ mọ́ wọn ibi tá a ti lò ó ẹgbẹ́ mi tá a ti lò ó tá a fi jà fún ẹ̀tọ́ Islam ó pọ̀ kọjá káwá mọ́ sọ pé àti ìráwọn kankan lára rẹ̀ àbí mo ní rísì kan gbàgbé gbogbo rísì rẹ̀ a ní ìdí ọba kankan ti síwájú náà ni wọ́n ń sọ ní ìsìn wọ́n ń pè ní ìsìn wọ́n ń ta lórí Yorùbá Ọọ̀ni ní àbí Aláàfin ẹgbọ́ta wà ní ìsìn